àsìkò ìgbẹ̀yìn lólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò ọlọ́run ọba ètò àṣírí ayé pẹ̀lú èmi aláṣàbí àti bàbá àlùbáríkà ẹ ti máa wò pé yèyé ń kọ́ yèyé wà ó kórèdá náà ni yèyé ń bá kiri ṣùgbọ́n èmi ọmọ yèyé ni mo wà ń bí lónìí tí mo mọ̀ ti kọ ètò sẹ́yìn olólùfẹ́ wa wọn náà mo tẹ́yà bá bí òun lẹ́yà ń jọ síwájú ohun gbogbo bàbá ẹ bá wa kí àwọn aráalé. Àṣàbí kíni tí àṣàbí ògún ni àbáṣàbí omi. tẹ́ wá ti pé ni. èyí tẹ́yìn máa ń jẹ́ ní ẹ̀sọ́ ẹ̀yọ́ làṣàbí tẹ́yìn jẹ́ ní. àbẹ̀rù ń bá yín ká má dàkọ yín fáwọn aláfa. á dàkọ yín kẹ́ ẹ lówó kẹ́ ẹ lọ́lá ni. ẹ̀ní ṣìṣe o pẹ̀lú Àṣàbí adé o sí ohun. ẹ̀yin olólùfẹ́ wa àti wà lọ́dọ̀ bàbá lónìí bàbá ń ta bá wa lónìí olórí ọ̀rọ̀ òkété irú ẹranko wo gan-an lòkété jẹ́ àwọn ẹlòmíín wọ́n wò pé ẹran ògbó ni máa rí wọ́n pa á ṣùgbọ́n kí ni nǹkan tí òkété ń ṣe irú ẹranko wo gangan ló jẹ́. Àṣàbí òkété ẹran abàmì agbanilẹ̀ lọ́jọ́ ìṣòro. ẹran abàmì. ara abàmì lòkété olè lòkété o. Àṣàbí níbi tó kété gbóná dé aláboyún kan gbóyà tó bá jẹ ẹran òkété ọmọ yẹn ó di bàbá ńlá olè ọmọ tó bá bí ó di bàbá ńlá olè. Òkété ní ọdún kan. ìyẹn ni pé lóyún ò gbọ́dọ̀ jò kété. ẹni ọba lóyún ò gbọ́dọ̀ jẹ òkété. ìyẹn lólùfẹ́ wa ṣe ń gbọ́. ẹni ọba ní oyún ò gbọ́dọ̀ jẹ òkété. Òkété ẹran abàmì ni tó bá di ní alẹ́ ẹsẹ̀ méjì lòkété ó fi rìn. méjì. bẹ́ẹ̀ ni yóò wá gbé ibùsórí tí òkété bá rẹrù tí n bá ń lọ wọn òbí ọlọ́dẹ náà kó yìn níbọn àbí kẹlẹ́ nígi kébù yẹn jábọ́ lórí rẹ̀ níjọ́ kan ṣoṣo tó ń tọ̀ wọ́n lò láyé nù ọlọ́run ni ó gbèjà rẹ̀. gbàgbára ẹ̀ lásán. òkété máa ń da fáà nígbà táwa wà ní Ṣàngó Òde tá a bá dẹ̀gbẹ́ ọdẹ lọ òkété ní pálọ̀ ó ní yàrá ó níbi tí ń fáwọn ọmọ sí ó ní stọọ tí ń kó oúnjẹ sí òkété ó tún wá há ìsàmọ́ rẹ̀ torí ejò àbí torí ìdágìrì nǹkan míì tí ń bá ń bọ̀ wá bá òkété dẹ̀ bímọ tí tó mẹ́jọ àwọn ọmọ yẹn máa ṣeré nínú sitting room ó ní stọọ bí wọ́n ń kó oúnjẹ sí ó níbi wọ́n ti ń jẹun. ìyẹn ni pé àwọn ihò tá a máa rí láwọn sọ pé ihò òkété yẹn. tẹ bá dé náà yàrá wà ń bẹ pálọ̀ wà ń bẹ sitting room wà ń bẹ sitting room wà ń bẹ dining wà ń bẹ yàrá àrìjẹ wà lọ́tọ̀ yàrá àwọn ọmọ wà lọ́tọ̀ sitting room ni wọ́n ti ń pàdé tí wọ́n ti ń ṣeré wọ́n máa ń tó mẹ́jọ nílé òkété. ṣé wàá rí tí ọ̀rọ̀ èèyàn bá dàrú tó bá porúkú mọṣú wọn á wá lọ lè wá òkété gbogbo ètùtù tí wọ́n fi téèyàn sórí àwọn nǹkan mi máa ń ṣèyàn tí ó rẹ̀yàn díẹ̀ téèyàn agbádùn díẹ̀ àwọn nǹkan mi máa ń ṣèyàn téèyàn bá sùn tó jẹ́ pé á dàbí pé wọ́n ń rìnyàn mọ́lẹ̀ lójú oorun àwọn nǹkan mi máa ń ṣe táyé yẹn máa já gbì lógìgì àwọn nǹkan mi máa ń ṣe téèyàn máa rèrò kérò pé wọ́n lọ́njọ́ ọmọ tí mo bí yóò ní kú báyìí ǹjẹ́ ẹ̀mí mi ó gùn báyìí ǹjẹ́ ìṣílẹ̀ ayé wá báyìí èròkérò nu téèyàn bá wá ń rò ókè ìgbà mi máa ń bẹ ǹjẹ́ máa lówó báyìí ǹjẹ́ ń rí ilé kọ́ báyìí ǹjẹ́ ọ̀rọ̀ mi ó níyanjú báyìí wọ́n á wá lọ wá òkété tábà tí wàá wá òkété tó káwọ́ máa rí nígbà látẹ̀ ìyẹn ni wọ́n máa ń sọ pé ọwọ́ lòkété ká máa rí nígbà látẹ̀ tókété bá rèbù tán nínú igbó ọwọ́ lòkété tó ká mọ́ rí tí wọn ò gbọ́dọ̀ fi yìnbọn mọ́ ọwọ́ tókété ká mọ́ rí. ìyẹn ni pé téèyàn bá rí i tó káwọ́ mọ́ rí o ní bó ṣe jẹ́.
tó kété bá lu ìbùtán ní alẹ́ tó fẹsẹ̀ méjèèjì rìn bọ̀ bí èèyàn ní ṣe máa rí o kò yàtọ̀ fẹ́yàn o ẹranko ń rìn kó ń fẹsẹ̀ rìn kó máa yí nǹkan máa gbé ewu ni o òkété máa ń rìn lálẹ́ ni ọlọ́dẹ ni àwọn bàbá wa ọlọ́dẹ ń bàbá wa náà èmi náà dọdẹ díẹ̀ bẹ́ẹ̀ ni igbó rìsáàfù ní ọ̀nà Kìsì Adẹ́rí lọ́gbẹ́tì Adẹ̀gbẹ́rí lẹ́yìn gbogbo ọ̀nà oko àbòtó ńbola lọ Òjòkú lọ Bàyágán lọ ọ̀nà ìlú ọ̀rẹ́ mi nílọ́ta gbogbo ẹ̀ àwọn balọ́dẹ bẹ̀ lọ Gbólá lọ Pẹ́ Adẹ̀gbẹ́ ọdẹ ní Kwara rí tí ẹ bá bá òkété lálẹ́ èèyàn bẹ̀rù Ọlọ́run o tẹ bá tún wá délé òkété tẹ bá bá owó ẹyọ tí mo kó nílé òkété ó sì ń bẹ lọ́wọ́ mi dìsín mẹ́rìndínlógún bẹ́ẹ̀ ni tí òkété ń dà nínú ìwú rẹ̀ tí mo kó owó ẹyọ òkété wọnú ilé tí lọ gbé iyùn a máa gba iyùn nínú ilé òkété àtayébáyé nínú ijù iyùn tí ọba ìlẹ̀kẹ̀ tí wọ́n máa fi ń sọ́ọ̀rù yẹn èyí tó jẹ́ iyùn àdáyébá ni wọ́n ń pè ní iyùn ṣẹ̀gí tún wà ṣẹ̀gí àdáyébá wọ́n mọ tí wọ́n ń pè ní ṣẹ̀gí ìyẹn náà tó wà bẹ́ẹ̀ tó bá wá débi ṣe bí abádẹ́gbó tá a dẹ̀gbẹ́ tá a dẹ̀wò sórí tá a bá rẹ́ran pa nínú gbómọ́ láyìn adẹ́sọ̀ òkété o kí ló ní mo wí. tó o bá ti rẹ́ran pamọ́. aládẹ́sọ̀ òkété èèyàn ò ní máa pọ̀ ìyá kó máa pa gàlà kó wá ní sọ òkété lókù tó ń dẹ̀ òkété tó jẹ́ pé tó bá lọ báyìí ó lè yí padà báyìí òkété lè yí padà báyìí òkété wá lè tó wá lọ wá bí gbòǹgbò méjì tó là báyìí a wá fi ilé sí àárín rẹ̀ bẹ́ẹ̀ àárín gbòǹgbò méjì yóò wá fi ojú wò síbẹ̀ tó bá ti wá rí pé kíníkà yóò wá wá igi kan àbí kíníkà tó jẹ́ pé èèyàn ha gbòǹgbò ń bí eléyìí ha gbòǹgbò ń bí kíníyẹn tẹ̀ fi ní rí bí ọ̀dọ́ ẹni kí wọ́n gbọ́n. òkété gbọ́n òkété tó wá bá a débi pé torí ọjọ́ ìdágìrì ó tó wá níbi kan tí ó ṣe tó jẹ́ pé ibẹ̀ sí òkè sílẹ̀ lókè kò ní ju píntín báyìí lọ tí ó fẹ́lẹ́ torí tí nǹkan aburú bá ti tó ń bọ̀ yọkàn forí sọ báyìí ni a jáde lọ àwọn ọmọ rẹ̀ ọmọ jáde tẹ́lẹ̀ òkété bá da ifá tó bá yẹ kó jáde ni ó jáde tí ó bá yẹ kó jáde kò ní jáde òkété ń dafá o kò wá sí bí ayé èèyàn ó ṣe burú tó máa ń rẹ̀yàn díẹ̀ ni o ọ̀gbádùn ni o ojú ń dùnyàn ni o ẹsẹ̀ ń dùnyàn ni o àìsàn kan ṣèyàn kò lọ ni o èèyàn lè mú òkété báyìí kó fi ṣe àgbo kẹwàá rọ sínú kẹkẹ sẹ́ndì ẹ̀ síyàn pé gbomi kínní yẹn bù sómi ìwẹ̀ rẹ pẹ̀lú gbogbo nǹkan tọ́bẹ̀ tí ìwẹ̀ báyìí ń tọ̀hún gbádùn nìyẹn torí gbogbo àwọn tó ń ṣe tọ̀hún ni wọ́n darí jíyàn òkété ní nǹkan àbàmì lára kò wá sí ètùtù àbí ẹ̀yọ́nú tó ẹ̀fẹ̀ òkété bẹ́ àwọn èèyàn tí wọn ò ní fèèyàn lẹ̀ kò wá sí ètùtù tó halẹ̀ láyé tí ò lókété nínú òkété ẹran àbàmì lòkété o sọ wá rí òkété téèyàn bá wọ́mọ fẹ́ bímọ ìrọmọ bí o tó bá lù òkété àrọmọ bí tí àìsàn ṣèyàn ibà ní o ìjú ní o ẹ̀dá ní o sọmúròrò ní o kánsà ní o wọ́n máa fi bẹ̀ nǹkan ní o tó bá jẹ́ pé àwọn èèyàn ló wà ń díẹ̀ wọ́n á túwọ́ tó bá jẹ́ pé àìsàn yẹn ó ti lọ́wọ́ ní gbogbo àìsàn tí wá ṣẹ̀dá
aburú iṣẹ́ ayé ni ọlọ́run yìí fi bí iṣẹ́ èèyàn ilẹ̀ mi fi mọ̀ pé ọlọ́run ò ṣe bí àwọn èèyàn níkà Ìyá Ìjẹ̀bú ní èèyàn níkà kí ni mo wí èèyàn níkà èèyàn níkà èèyàn níkà Ìyá Ìjẹ̀bú ó ní èèyàn níkà èèyàn níkà èèyàn níkà ó èèyàn níkà ó kò ní sáláì mọ́ wá alábàárà ẹni ní fi kú pa sẹ́rí kí nǹkan máa ṣe yàn kéèyàn máa wá solúsàn ṣe sí ọlọ́mbó ń tọ̀hún ṣẹ́gun ni o ẹni ayé bá di tán yán lójú kò ní wá yòòṣe mọ́ kò ní wá solúsàn sáyé ẹ̀ kankan mọ́ a máa ní èèyàn ò ṣe ní wọn ò ṣe yàn ẹ gbàgbé lórí ẹ kò sí nǹkankan ẹ gbàgbé lórí ẹjọ́ ẹrọ ọmọ mi tí ò ní lè jà ọmọ bọ́ìsì tí ò ní lè jà wá ní máma lọ tọ́ ọlára ẹ gbàgbé kò sí nǹkankan ẹjọ́ àti ọ̀pá oníjọ́jọ́jọ́ ìyá yẹn sọ pé èmi ra Tinubu látàárọ̀ ẹbí ilé ẹjọ́ máa lọ ó lè jẹ́ pé ó lè gun ọ̀kadà kó jábọ́ lórí ọ̀kadà kó ṣubú ó kú dànù ọlọ́dàkùn wọ́n láàárọ̀ wọ́n lọ́sàn wọ́n lọ́ọ̀rù gànjọ́ wọ́n jà sí ni o wọ́n jà sí jẹ́ o wọ́n jà sí mú o wọ́n jà rí já ayé o táyé bá ń yọ̀yàn lẹ́nu òkété làálò kódà béèyàn ò sí ń bẹ̀ wọ́n á fi òkété pẹ́ ẹlẹ́dàá èèyàn tí wọ́n á fi ṣètùtù fún bẹ́ẹ̀ ni tí wọ́n fi ṣètúsílẹ̀ tí wọ́n fi ṣe àtúra lórí àlákàlà lórí ìjẹkújẹ lójú oorun lórí àfààtó kéèyàn máa retí nǹkan kọ̀wé èèyàn máa tó kéèyàn máa ṣe kíní kàkẹ́ èèyàn máa tó mẹ́tẹ́tìtì bíbélì ní káfíntì Kísárì fún Kísárì káfíntì ń jẹ́ tolúwa fọlúwa Kísárì oníwèé ilé ni o tó ń gbọ́ mi Jésù èèyàn ọlọ́ni o Jésù wà níwájú ọkọ̀ Kísárì dọ́kọ̀ dúró ló ń béèrè wélé kálukú wọ́n wá ń wọ ọ̀rọ̀ tí Jésù sọ Jésù wá gbójú sẹ́yìn fún gbogbo èèyàn ó ní ẹja fìtì Kísárì fún Kísárì káfíntì ń jẹ́ tolúwa fọlúwa Kísárì oníwèé ilé ní àwọn èṣù tí ń bá ń yọ ayé wa lẹ́nu tí ń yọ ògo wa lẹ́nu tí ń yọ ògo ọmọ wa lẹ́nu Ọlọ́run dákun bá wa gbàgbára lọ́wọ́ wọn wọ́n lọ́hùn òkété ní kẹgbà ẹ má gbọ́ ọmọ lọ́wọ́ wa òkété ní kẹgbà ẹ má gba àlàáfíà ara wa òkété ní kẹgbà ẹ má gbógun ọmọ wa ọmọ ológo tó ti yẹ kó máa ṣoríire tí wọn jọ ṣoríire olóòní wá solúsàn ṣe sí ọmọ tó ti yẹ kó máa gún ọkọ̀ kó máa kọ́lé kó máa ṣe dáadáa fún olóòní wá solúsàn fún oníkan kò ṣe Ọlọ́run dákun ṣàánú wa o jájèrè ọmọ o jájèrè iṣẹ́ wa o jájèrè ògo wa o járáàánú bá o Àṣàbí òkété wọ́n fi tú èèyàn sílẹ̀ lórí àìsàn àbí lórí ogun ìpọ́njú ni o. ẹ̀yin aráalé òun ni bàbá ti bá wa sọ ohun tí ó dìrọ̀ mọ́ òkété àwọn àṣírí tó wà lábẹ́ òkété gbogbo ẹ̀ ni wọ́n ti bá wa sọ lónìí mo lérò pé ẹ̀kọ́ kan tàbí méjì lára ètò tòní lórí òkété tí bàbá wa ṣe kí ni tó bá wa yànnà náà lórí ètò fún ìdá wa fẹ́ rí bàbá ẹ fẹ́ rí wọn face to face àbẹ́ ẹ fẹ́ pè wọ́n ẹ fẹ́ kàn sí wọn níbi tí wọ́n fi kalẹ̀ sí ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ rí pé ẹ bọ́lẹ̀ ní Ìkòròdú garage tẹ́ bá ti bọ́lẹ̀ ẹgbẹ́ mútọ̀ tó ń lọ sí Ìjẹ̀dẹ kẹ́ ẹ bọ́lẹ̀ ní Ìgbódù junction tẹ́ bá ti bọ́lẹ̀ ẹ béèrè bàbá àlùbáríkà tàbí tẹ́ bá ti béèrè bójá ọmọdé ni bójá gbà ẹ béèrè bàbá àlùbáríkà pàápàá jùlọ signboard wọn ń bẹ ní junction níbẹ̀ pẹ̀lú àwòrán bàbá ó ń bẹ níbẹ̀ gbàdàgbà tàbí kẹ́ ẹ pe nọ́mbà wọn 08023829492 lẹ́ẹ̀kan sí 08023829492 ẹ kàn sí bàbá àlùbáríkà ní ìlú Ìgbódù bàbá àlùbáríkà awẹ́bí dànù.